Àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà. Mo lérò pa wo àgídìgbo ìjọ Wednesday yìí. Mo lérò pa rí ìyá tí ń ṣiṣẹ́ ìránṣẹ́ in court, tí wọ́n ní pé ó wú òkú ọkọ ẹ̀, ó lọ dòkú ọkọ ẹ̀, ó dà sínú orí àtàn, ó rè kú síbi tí àwọn àjòjì tí wọ́n máa ń wà. Ṣé ẹ mọ̀ pé irú rẹ̀ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ máa ń ṣẹlẹ̀? Ní tó ṣẹlẹ̀ sí bàbá onígbìndé náà nù. Ṣé wá rẹ́yìn tí ẹ bá wo program ẹ lọ rè wò. N tó wà níbẹ̀ ni pé ìwọ obìnrin tó bá ti fi ọkùnrin, gbogbo n tó bá ṣe látàrí pé o fi support ọkùnrin àbí òye ọba yìí ní ìsìn, ọ ṣe fọ́lọ̀ ni o. Kódà kó ṣe ìwọ nìkan lọkùnrin ń fẹ́, tó bá ti kọ́ ọkọ ẹ̀ mọ́. Ṣé ẹ mọ̀ pé Alhaji gan sọ fún ìyá yẹn pé Mr and Mrs ló wà lórí dọ́kúmẹ́ǹtì ilé tẹ́ẹ̀ta, tó túmọ̀ sí pé ó kọ yín gan ò sí níbẹ̀ because Mrs can be anybody. Bàbá tó kú ó ti níyàwó tẹ́lẹ̀ àmọ́ ìyàwó ń kú. Débi wípé ìyá tó padà fẹ́ yìí ní àwọn ò mọ ìyàwó tó kọ́kọ́ fẹ́ yẹn, àwọn ò mọ̀ rí because ìyàwó yẹn ti kú tipẹ́tipẹ́ kó tó di pé àwọn fẹ́ máa yẹn. So path àwọn ò cross rárá. So ìyá yẹn wá feel pé since tó ti já àwọn ọmọ ìjọ ni wọ́n kọ́lé torí nínú bó ṣe interview ẹ̀, ó sọ pé ọkọ òun tó kú gan kọ́ ló níbẹ̀, òun gan kọ́ ló níbẹ̀ pé àwọn ọmọ ìjọ ni wọ́n dáwó àdá mẹ́wàá ọrẹ àǹkó limited náà fi kọ́ bẹ̀ òun. Òun ta bẹ̀ ní 44 million ló ló ń ta 44.8 million ló ló ń ta bẹ̀. Àwọn tí wọ́n wá rà ni wọ́n á wò pé normal sàn yín wọ́n mọ̀ bá yín sọ òkú ni. Ṣé ẹ rí ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti fi obìnrin tẹ́ ẹ fẹ́ hùn, ó ti wá kó sí yín lórí débi pé ẹ lè dánú rò mọ̀. It is a problem. Ṣé ẹ mọ̀ pé n tó ṣe bàbá onígbìndé náà nù? Ó fẹ́ yàwó mẹ́rin. Ìyálé àgbà òun ló wá kó gbogbo ìgbésí ayé ẹ lé lọ́wọ́. Ó ní control gbogbo everything, gbogbo ohun tí ń ṣẹlẹ̀. Àwọn ìyàwó mẹ́ta yòókù ọ̀dà wọn nù. Tó bá ti fẹ́ yàwó tó ti jẹyọ kan lọ, so ré tó bá fún priority ju àwọn yòókù lọ, ó ní ó padà jàmbá rẹ̀ níwọ ọkùnrin. Despite the fact wípé ní ọmọ ìjọ ò mọ̀ pé bàbá ń ti bímọ tó dàgbà. Tẹ́ bá rí ọmọ ìyá tí bàbá ń kọ́kọ́ fẹ́, bí gbogbo àǹtí gbogbo wọn bá ṣe fine tán fine lágídígbò, ẹ rí gbogbo wọn bá ṣe beautiful ni. Bí wọ́n ṣe dàgbà gìlọ̀tọ̀ tó wọ́n ní anybody ò mọ̀ pé bàbá yẹn bí àwọn. Ṣé ẹ rí iye ilé ìtọ́ wá fẹ́ bàbá tó padà wúkú ẹ̀dànù iná, ó náà ti bímọ bí kan tẹ́lẹ̀ sí good mother ni wọ́n fẹ́ o. Àbí òye ń bá ní ìsìn. So gbogbo ọmọ tó kọ́ ti bí ó lé ẹ̀ dànù. Òun sì kàn ọmọ wá láti inú marriage títí ń bọ̀. Ó kó wọn wá nínú ilé ọkọ yẹn. Ọkọ wọn wà fẹ́ rán ọmọ tí ẹ̀ gangan tó fokó ara rẹ̀ bí. Èyí tó jà kò bí. Ìyá òun ríran pé àjẹ́ ni a kò bí hùn. Ó ní kí bàbá kán mọ́ tọ́jú ọmọ wọn. Ó lájẹ́ náà mọ́. Bàbá náà lé gbogbo ọmọ dànù. Ó wá kàn ọmọ tí ìyàwó ti bí sínú marriage ibòmí, ó kó ọmọ ra àtẹ̀ tó bí fún un. Òun ló wá jẹ ṣùgàbá. Débi wípé ńgbà bàbá ń kú gan, wọ́n lórí pẹpẹ, orí ọ́tà ni wọ́n ti rè bókú bàbá bí wọ́n ṣe ń tẹ̀ báyìí. Wọ́n lórùró àtomi ní jáde lára bàbá ń òróró ìyàsàn mímọ́. Ẹni tára rí ọ̀yà tó yẹ kí ẹ gbé lọ sí hospital, káwọn medical doctor, àwọn expert kí wọ́n wo ohun tí ń ṣe, ẹ wá ń rán lóróró, ẹ ń rán lómi títí tí ikú dàgbó. Tó túmọ̀ sí pé bàbá òun lọ́bẹ̀ yín ara ẹ̀ jẹ́ nítorí wípé kí ni àwọn ọmọ rẹ̀ tí wọ́n ó tẹ́ǹtẹ́ àlàáfíà, tí wọ́n ó tẹ́ǹtẹ́ iyì, tí wọ́n ó fún lẹ́yẹ ẹ̀kẹyìn, ó ti da gbogbo wọn nù torí òbò, torí ìyàwó tó fẹ́. Kò sẹ́ni tó ní kí èèyàn má fẹ́ ìyàwó tí ẹ̀ kúkú ni, ẹni ìyàwó ẹ̀ kú gan lè fẹ́ ìyàwó kejì kẹta tó bá wù kálukú ni. But wàá jẹ́ kó ní kálukú mọ place títí ẹ̀. O ò ní torí pé o fẹ́ ìyàwó tuntun kan kó wá da gbogbo ọmọ tó ti bí nù. Wọn kúkú ní o má fẹ́ ìyàwó. Wọn ò sì hanjú mọ́ ìyàwó rẹ̀. O wá torí pé o fẹ́ ìyàwó kan níbí kan, gbogbo ọmọ òkú ọ̀run tí àwọn ti kú ìyàwó tó fẹ́ tẹ́lẹ̀, ọ̀dàn nù, èyí ilé ìwé ọ̀ràn. Èyí tó wá ń gbé pẹ̀yìn ní ìsìn, òun kọ́ ló wó kú ẹ tó lọ wú dànù. Abala tẹ̀yìn ọkùnrin nù. Bẹ́ẹ̀ bá ti ń dàn ọmọ tẹ́ ẹ bí nù, tẹ́ ẹ rántí orísun yín àtẹ́ntẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ìrìnàjò ayé tó ṣe pé kékeré kan tẹ́ ẹ fẹ́ along the line, òun lẹ wá ń ríran sí, lẹ́ ń ríran rí. Ẹbí tí mọ́ ń rí fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin nù. Bẹ́ẹ̀ fẹ́ gbẹgbẹ̀rún obìnrin, wọ́n padà wú òkú yín lọ sínú gọ́tà ni. Nígbà tẹ́ ẹ bá ṣe, tẹ́ ẹ ṣe normal arrangement tó yẹ kí ẹ ṣe kalẹ̀ lẹ̀. Tẹ́nu. So wá rí wo obìnrin, bó bá fọ́kùnrin, kódà kó jẹ́ kan lọ́wọ́ ọkọ, gbogbo ohun tó bá ṣe fún ọkùnrin, o ṣe ń torí Ọlọ́run ni. Gbogbo owó tó bá yá ọkùnrin, àyà àsán làkọlé rẹ̀.
tọ́ ọ bá ti bọ́kùnrin ṣe nǹkan. Mo rí tí Madam Adeza ṣe program kan recently tán ní woman kan almost 20 million ló fi bọ́kùnrin dòwò pọ̀. Ọkùnrin tó ṣe pé òun àti ìyáálé ni wọ́n jọ ní joint account. Ìyẹn tiẹ̀ owó yẹn ó ti relé ilé ló lọ tààràtà ni o ò lè rí gbà mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ìyáálé ò lè gba tiẹ̀ tí Jésù ó fi dé. Àbí òye ọ. So wá rí wo obìnrin tó o bá fẹ́ ṣe tó o bá ti lè kọ Mr. and Mrs. sí gbogbogbò lónìí. Sọ̀rọ̀ mi ti yé ọ báhùn. Bó ṣe wọ ni ọkọ fẹ́ o, bó ṣe wọ lẹ́lẹ́kejì o, ọ̀bá àjẹ́ lẹ́ẹ̀kẹjọ lọ tòsí nọ́mbà tó bá wù kọ́ tòsí. Wọ́n ń sọ̀rọ̀ ìyàwó tí wọ́n fẹ́ ń ṣu lọ́kà o. Kì í ṣe baby mama tí wọ́n kàn fún lóyún bì kan o. So tó o bá ti kọ́kọ́ ọkùnrin sí ń tọ́ ọ fowó ògùn ojú ẹ̀ rà gbogbogbò lónìí. Ó ti di general is for everybody. Torí mi ò mọ̀ tí máa mú yín tó ṣe wípé ẹ fẹ́ ṣe nǹkan ó kọ yín tẹ́ ẹ gbé wá láti ilé bá yín o. Í máa ń hun yín lára. Ẹ ilé kọ́kọ́ bá yín sí tọ́lọ́mbá bùn yín. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìwé ẹ̀rí tó gba ilé ìwé ńgbà tó ṣe first degree tó ṣe master tó ka gbogbo ìwé tó ka. Ṣé kì í so kọ ọba rẹ àti first name rẹ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Èmi ló dé tó ṣe pé bẹ́ẹ̀ bá ti lọ́kọ báyìí orí yín máa ń táàṣì ni. Ẹ ní lè kọ́kọ́ ara yín. Ọkùnrin gan tó bá fẹ́ràn èèyàn, téèyàn bá dá nǹkan lẹ̀ téèyàn ń ṣe, tí ó bá support èèyàn, yóò support èèyàn. Ọkùnrin tó bá ti mọ̀ pé ìwọ nìkan kọ́ lobìnrin tó ń fẹ́, tí ó bá fẹ́ kí yọ̀ ọjọ́ kí yọ̀ ọjọ́ ọmọ rẹ̀, ní tó bá ń ṣe project tó bá ń ṣe, tí ó bá support ẹ, yóò support ẹ ló kọ ara ẹni. Tó bá kọ Mr. orúkọ ara rẹ̀ sí, òun ló ní àti gbogbo ọmọ tó ti bí. Bẹ́ẹ̀ ni. Wọ́n ìjátare yẹn ń tọ́ wà nú òfin nu ẹrẹ ìbéèrè. Àmọ́ gbọ́ jẹ́ wípé àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀ ní gbọ́. Ń tọ́ ọmọbìnrin tí woman ń ṣe kò sẹ́ni tí ò lè ṣe. Èmi àti ọmọbìnrin kan ń sọ̀rọ̀ ní ṣe alẹ́ àná mọ́jú àárọ̀ yìí lórí WhatsApp. Ló bá ní tí woman yẹn ṣe dá, she's a wicked woman. How can you carry your husband cup? You go and drop this kìíní kan mú ní ọ. Èèbó ni ọmọ sọ. Ìwọ gan tó ń ṣe èèbó yìí, ìwọ gan bọ́ yóò lè ṣe bẹ́ẹ̀ àmọ́. Torí gbogbo ohun tó ṣe ó ṣe out of bitterness ni. Out of bitterness pé òun nìkan kọ́ lòun bímọ fún un. Bó ti ẹ̀ jẹ́ pé òun kọ́ náà kọ́kọ́ fẹ́. Kó ní kálùkù, kó ní boundary. Ìwọ ọkùnrin tó o bá ti mọ̀ wípé ní tó bá dọjọ́ iwájú o lè fẹ́ ìyàwó, mọ́ wulẹ̀ kọ́ orúkọ tó máa wà controversial sórí property tó o bá ní. Kódà kó ṣe ìwọ nìkan lọ ṣe. Tó bá ṣe síbí ìmùkọ́ lóbìnrin fi bu sìmẹ́ǹtì wá ibi tí ẹ ti ń rẹ́lé, yóò sọ pé ẹjọ́ kọ́ ni. Ẹ̀sìn jọkọ̀ náà ni torí òun náà sì ní contribution bẹ́ẹ̀. Tó bá mọ̀ pé o fẹ́ fẹ́ ìyàwó, ó rìn jẹ̀nà ni. Ìwọ ìyàwó náà tí wọ́n fẹ́, àti ẹ̀ gbọ́ pé gbogbo ìyàwó kékeré ní ìsìn hàn gan lówó tí wọ́n lọ. Tó bá fẹ́ ṣe nǹkan, èmi ló dé tó ilé kọ́kọ́ bá rẹ̀ sí. Tó ò ní sọ name tí bá rẹ̀ ń jẹ́, tó jẹ́ nígbà tó wà kékeré. O ò ní first name tí gbogbo ayé fi ń pè ọ́. O ò ní other name tí ń bẹ lórí dọ́kúmẹ́ǹtì passport rẹ̀. O ò ní yẹn. Ṣé dandan ni kó kọ Mr. Daddy, Mr. ọkọ rẹ sí inú tó ní ọkọ tí èsè wọ nìkan ló fẹ́? Ọkùnrin tí ó bá fẹ́ kí yọ̀ jẹ́ ìyàwó tó ń bá fẹ́, tí ó fẹ́ kí yọ̀ jẹ́ ọmọ tó ń ti bí, ó máa spell out orúkọ anybody out of any property tó bá ṣe ni. Bí àwọn bàbá eléyìí, wọ́n ti fomi òbò bọ́ ojú. Omi òbò ní ìbọ́jú. Wọn wá mọ̀ tí wọ́n ń ṣe mọ́ ọpọlọ wọn, mọ̀ bí tí wọ́n yí sí. Débi wípé ọmọ tó fokó ẹbí tó bá ti ẹ̀jẹ̀ ọmọ náà ò fẹ́ rí ọmọ nítorí ó fẹ́ yàwó ọ̀tọ̀nu. Bẹ́ẹ̀ ọmọ tó ti bí beautiful sisters láwọn obìnrin tán gallant tán. Ọwọ́ àdánù nítorí ìyá kan tó fẹ́. Ọwọ́ àdán ọmọ nù. Ìyún tó wá pamọ́ra tó bò mọ́ra bẹ́ẹ̀ òun lọ wá wúkú ẹ̀ débi pé woman yẹn kò ní good relationship pẹ̀lú ẹbí ọkọ gan. Gbogbo ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ kò sí kankan nú wọn kán bá ṣe. Tọ́mọ wọn kú, ọmọ ìkannú ọmọ tó tún bí fún bàbá náà kú, kò tètè sọ fún wọn pé nǹkan bá ìṣẹ̀lẹ̀. Òun àti ẹ̀dòǹdó náà ní ẹjọ́ ń pa tí ẹjọ́ ń kún. Ọwọ́ amúra ọwọ́ atalé owó kù, odidi òkú èèyàn. Orè dà sínú ibi tán àjòjì máa gbé bí ti rí fún ọkùnrin tí wọn ò bá tó lẹ́nu. Bẹ́ẹ̀ ni, béèyàn bá fóbin, kódà kó fẹ́ Queen of England lọ bá fẹ́. You know, kò sí bóbin tó fẹ́ bó bá ṣe dáa tó, you have to give them boundaries. Bí ọkùnrin tó ṣe polygyny tó jẹ́ ìpè ní kò lè tó lé, kò lè fóníkálukú ní òfin, kó set boundaries. Ńgbà tí ìyá wa ń sọ ní ìsìn pé kì í sóun ló ń ralé, kì í ṣẹkọ tó kú náà ló ralé, ọjọ́ ní aralé ọ̀hún. Ńgbà ọjọ́ ralé sókọ ọjọ́ ní ọkọ sí dọ́kúmẹ́ǹtì kì í ṣe Mr. and Mrs. bàbá tó kú ní ọkọ bẹ́ẹ̀.
aláàjì sì ń jẹ́ kó yé wípé mr and mrs ẹni tó kú ìgan the fact pọ̀ lọ́ọ̀ta lẹ́ǹgan criminal offence ní ilé ńlẹ̀ lọ́ọ̀ta ó kọ̀ rẹ̀ kọ́ ní bẹ́ẹ̀ because mrs ẹni tó kú ìkú bí anybody bó sì ṣòkú bàbá ń báṣubàṣu nù gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ti mọ̀ wípé ìrìn àjò yín nínú ìrìn àjò ayé ọlọ́run lè kára dára pẹ́ lèèyàn mi ẹ rọra máa sọ owó gbà lọ́wọ́ obìnrin ntẹ̀yìn àtòbìnrin bá jọ dáwọ́ pọ̀ sí ẹ lè mú obìnrin mi wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mú wá bẹ̀ gan tó bá gbà fọ́lọ́run ńjọ́ tẹ́ ẹ bá kú igbó ló máa lé gbogbo àwọn tán wà ń bẹ̀ sí o òkú yín ó máa wú dà sórí àkànní torí out of bitterness pain àti jealous feeling of jealous of pé ẹ fẹ́ yàn léhùn yẹn kò ní jẹ́ kó kú yín ó sùn re o I'm telling you kò sí disgrace tó lè bá yàn ní ìrìn àjò ayé tó kí wọ́n mọ̀ wúkú èèyàn láti ibì kan lọ bòmíì ẹlòmíì ò níyàn ṣe bí egun ni ó kúkú ti kú kí la fẹ́ fi egun ṣe ọ̀hún tí wọ́n immortalize tí wọ́n immortalize wọn bẹ̀ ìwọ ọmọ pé iyì nu tó bá dọ̀la tán ọmọ wọn bá fẹ́ ṣàdúrà lórí olórí bàbá wọn ibo ni wọn ò mórílé ibo wọn ò mórílé gbogbo àwọn akọni wa tán ti lọ gbogbo heroes wa tán ti lọ dákun ṣé ọ̀hún immortalize wọn síbi tán wà bàbá tí wọ́n yàánú múrí kan múrítàlà tí wọ́n yàánú múrí kan àwa gan tó ṣe pé gbà náà àti àdàgbà sáà mọ́ gbọ́dàn sáà immortalize mọ́tò tí wọ́n ní ẹ̀yìn ìbọn mọ́ bàbá wọn sáà immortalize ẹ̀sẹ̀ kù sí òsì ń bẹ́ ẹ wà wúkún èèyàn ládùúrú gbogbo làálàá ìlàkàkà tí bàbá ń ṣe wọn jò lórí orórì bó ni ó ṣe lórí orórì bó náà mo ṣe mo rí olórí bàbá wọn ń gbé pé bàbá ẹṣin obìnrin lógún gbọ́ wà láyé ó ti gẹṣin obìnrin ò ṣeé gùn àwọn obìnrin bá ti dùn mọ́ láwa yìí kí wọ́n ó fún yàn ní báńdírì kò kálukú ọmọ kọjá yìí bẹ́ẹ̀ ni ààrẹ tó ṣe pé ìyàwó kékeré lọ́gbà ń tẹ̀ tí ọ̀jẹ̀ kan ta kọ̀kọ́ dá gímọ̀ lórí a sì rán tó ṣe pọ́n ta kọ̀kọ́ ní owó gímọ̀ lórí tí òjò ọ̀jára ayé tí òjò òjèrò ọ̀run oríṣiríṣi lóbin ìyá onígbèdé ebó ńlá àkọ́fẹ́ olóró ìwúkọ ọkọ ẹ̀ tọ́da sátàn tó talé gbogbo wọn mẹ́ta tó kù ọkọ kan fi hàn ó fi hàn dí gẹrẹwu ni ọkọ kan ní fi ń dó gbogbo wọn ọkọ tó fi ń bá àkọ́kọ́ sùn ló fi ń bá kejì sùn ìkẹta àti kẹrin o ọwọ́ àdán mẹ́ta ẹ̀yìn nù ṣé wọ́n mọ̀ pé ó bẹ́ẹ̀ tán bá ti pé méjì mẹ́ta mẹ́rin lọ́ọ̀rẹ́ ọ̀ lè fi síbì kan sórí ibi tó fi sí nǹkan ò lè rojú rere ń bẹ̀ náà yes torí yóò jọmọ yọ pé ìṣó nìkan lobìnrin tó fẹ́ owó lẹ́ ń ṣe pẹ́pẹ́ fúrú ni pẹ́pẹ́ fúrú kò lè jẹ́rú obìnrin òun especially tó bá jóun lákòókò yọmọ wò pọ̀ bíi tírèdì òun kò ní mọ reason tó fi lọ ṣe ń tọ́ ṣe bí ti rí nu ẹni ọba ti gbé pọ̀n lọ́nà àìtọ́ ó ní ọ̀padà fojú ẹ̀ gbolẹ̀ ẹni tí ọba tí ì rí woṣó òun kó rèé wò gbogbo ẹ̀ tí wọ́n náà ń ṣiṣẹ́ ìrànṣẹ́ tí wọ́n gbéṣẹ́ ìrànṣẹ́ kárí wọn burú ju èpè lọ wọ́n burú ju èṣù lọ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n náà ń ṣiṣẹ́ ìrànṣẹ́ à ń gbàdúrà olúwa ń bọ̀ wọ́n sọ̀rọ̀ sólúwa náà ló ní ọ̀rẹ́ ìwúkọ ọkọ wọn dá sátán wọ́n wá nínú 48 million 25 million náà kó pamọ́ ìyókù tó kù hàn ti náà sórí àìsàn ọmọ tó padà kú hàn ti náà sí wọ́n ṣe gbogbo ẹ̀ wóróworó báṣubàṣu bí ti rí nu tó o bá ti mọ bó ṣe spell out orúkọ rẹ tó o mọ ọkọ rẹ spelling tó o mọ bó ṣe spell ẹ̀ out láti kọ sínú tó o bá rà tó o bá ti kọ mr ọkọ ẹ sí gbogbogbò lónìí àwọn ìyálé kan tiẹ̀ especially tí ìyálé bá jẹ́ legal wife gbogbo anything tó bí orúkọ ọkọ ẹ̀ gbogbo ẹ̀ ló máa gbà lẹ́wọ́ ẹ̀ yányányán àbí àbá yìí nísìn Madam Deborah Okeze mọ́tò tí wọ́n gbé wá kan tó enter marriage she brought that car from when she was bearing Deborah Adaku. Adaku is her father's name. She bought that car with Deborah Adaku, not Achibongio. Her husband's name is not there. That car, she said that the younger brother of her husband sat down on that car. Until date, husband didn't tí ìrówó mọ́tò ń san fún wọn tán. Wọ́n lábùrú ọkùnrin mọ́tò tó fi rè kàn án mẹ́ mọ́tò ń jóná lójú ọ̀nà náà bá ya mọ́tò wọn kó lè fi kàn án mọ́ padà sí. Abúlé bó ṣe jòkó lé mọ́tò ń panu. Mọ́tò táwọn ará with Deborah Adaku táwọn fi orúkọ bàbá ara even káwọn tó enter marriage rárá náà ti ń lo mọ́tò. À ń bọ̀sibọ̀sí ńgbẹ́ bá ti lè kọ́kọ́ bá yín sínú tẹ́ ẹ bá rà ọkùnrin tó bá fi ọ tó bá mọ̀ pé òun fẹ́ bùn ọ ní nǹkan òun fẹ́ support rẹ ní tòótọ́ kọ yóò kọ́kọ́ ara ẹ̀ sí tó bá rà fún ọ tó ti mọ̀ pé wọn nìkan kọ́ lòun fẹ́ ìyá ló máa padà bà ń bẹ̀ ẹ máa bẹ̀rù ọkọ ọba yín ní important ọkọ ọba yín nínú tẹ́ ẹ bá rà ẹ mọ̀ kọ́ Mr and Mrs irọ́ Mrs ọkùnrin can be as many women as possible
àmọ́ tí ó ṣe láǹfààní ibi àlàáfíà wà lẹ́ máa sá fún ibi ẹ ti gbọ́ information tí ó sáré eyín lóògùn ẹ̀ ní rébẹ̀ ibi àbòsí òfófó ẹnìkan wọ́n fẹ́ yàwó lé ẹnìkan gbọ̀ndì ẹnìkan jó ibẹ̀ lẹ́mọ̀ lọ you waste your data to do unnecessary things. Ẹ̀yin ọkùnrin ẹ máa kọ́ ẹ̀kọ́ ẹ má torí pé ẹ fẹ́ yàwó egbére kan kẹ́ ẹ wá pọn ọmọ tẹ́ ẹ sì bí tẹ́lẹ̀ kẹ́ ẹ pọ́n tì kẹ́ ẹ pa ìyàwó kẹ́ ẹ pa tì àbí òye báyìí ní ìsìn ìyàwó tó bá lóun ọ̀fọ̀ ọkọ mọ́ tó rán fẹ́ yàwó léun ọ̀tọ̀ nìyẹn ta ni ọ̀sà ìmọ̀ náà pé bí ọba wù kálukú náà kálukú lè mórílé ọmọ tẹ́ ẹ bí ẹ dànù títí ṣe pọ́n fẹ́ ṣe ń jàǹbá oníríran sí gbogbo èèyàn ọlákọ̀ bí ọkọ òun àjẹ́ ni oṣó ni èmèrè ni gbogbo èèyàn ní ríran sí ọgbọ́n tó bá ti ń ríran òun ṣe ẹbí ni ọ́ bí ti wọ́n rí fún ọkùnrin tí wọn ò bá ti mọ léètò nù wọ́n padà mọ búkú yín wọ́n mọ̀ dà sáàtàn ni.